of like the content creators for the show. Say hi. Abra, we know you go Titans. Walk in the sister. Walk in the Hi guys, my name is Kiki and I'm live at the premiere of Iyalode by Toyin Abraham. And this is one thing I'll tell you. It is cinemas on the 6th of June. Please go out with your friends, your family and enjoy the experience called Iyalode. Every time, the world goes at that price. Let my phone is on board. Possibly that it's the only one. Come on, be your actors. Thank you. Oshadra the Bao. The Apollo. Iyalode ó ti show ní cinema bye. Èmi bàbá lóde ni mo sọ fún yín pé kẹ́ lọ wo Iyalode, produced by Toyin Abraham. Film, it makes sense, mad sense. You all should go see this one. You're gonna love it. You're gonna love it. Iyalode tẹ́ bá ń gbọ́ Iyalode cinema tó dùn, cinema tó suspense, intriguing, very beautiful storyline, cinematically beautiful. Iyalode ni láti ẹni lọ títí di end of this year. Iyalode la mama pariwo. Don't miss it. Out to the cinemas from June 6th. Do not miss it for anything in the world. Iyalode to the world. Thank you very much. Ibrahim Shada also. Hey Toga, hey Toga, Muslim. I'm sorry, Bata. 001. Ibrahim sorry, no, but to Labuja. I thought you said I'm more than Bájú bẹ́sí, wọ́n ṣe pa bọ́sẹ̀ ẹ̀gbọ́n kálẹ̀ ọ̀hún, ọdún náà wọ́n ṣe fọ́ọ̀kì ẹ̀wọ̀n aṣọ náà. Sáyẹ̀nsẹ̀, ọmọ bàbá lẹ́yìn, bóyá ilé sáyẹ̀nsẹ̀, ọmọ bọ̀tẹ̀lẹ̀ ẹ̀rọ nìbàdàn. Ilé àwọn aṣọ òkè nípa ọmọ ọ̀wọ́ ṣe. Èèyàn mú ní akẹ́bà àjọba ṣe. Báwo 36 convention tẹ̀lé àti lóòṣogbo.
Yàrá sọ̀rọ̀ wọ́n pọ̀ kan níbẹ̀ yẹn. Ó jẹ́ ṣe alábí. Bá a tọ́jú mi wọ́n dé mọ́lá o. Bàdé mi ọ̀tọ̀ tí ìlú ṣe. Àwọn ti yàrá ọ̀dọ̀ wọn ṣe. Ilé ṣe alábí. Àwọn tí UK mo ṣe. Wọ́n wá UK dáná. Ajé mi kọ́lá ọ̀gá rẹ̀ mo ṣe. Robinsons ó pọ̀ kan. Ọjọ́ kọ́lá. Ajé mi ni wọ́n jẹ́. Nígbà sọ̀rọ̀ rẹ̀ bàbá tó. Ó yẹ náà. Ó débi mọ́ra. Ẹ̀tọ́ wọn sáǹtì ní kì í lọ ṣe. Sísá ní kì í ṣe wọn. Ọmọ náà lọ yọ mí. Ẹ̀kúndayọ̀, why you crying? CSO, Presidency, FRS, Federal Internal Revenue Services. Ilé omi mú ọbẹ̀ yẹn ṣe. Sáàpọ̀, sáàpọ̀, lẹ́yìn mi sáàpọ̀, lẹ́yìn omi ẹ̀jẹ̀ o. Yàrá yìí ọmọ ọmọ bá àṣìlá tó gbá ẹgbẹ́. Ayé tó ní gbọ́gbọ́gbọ́ ògbó ẹgbọ́gbọ́. Yóò rí lórí orí bàbá alágúnlé. Gbọ́gbọ́gbọ́ ògbó ẹgbọ́gbọ́ alájí jíbọ́ra. Yóò rí lórí orí bàbá alágúnlé. Àti méjì, ilé ara mi ọ̀dọ́ ní tíra. Ẹjọ́ ìbọn èdè ara mi ọ̀dọ́ ní tíra. Àlàbí kọ́kísà. Ọmọ olùkọ́ ọjọ́. Bàbá yóò yíyọ ọmọ tó yí ọmọ yálòpó. Ọmọ bá jọ gbọ́dọ̀ má jẹ rọ́ọ̀ṣì. Yọ̀ǹdó tó lù. Ọmọ tó jẹ àníkí ọ̀la àti òrùlé. Ọ̀la fíìsì. Àníkí ọ̀la àti òrùlé. Láti ìgbòho. Ọyọ́ ti ká àwọn. Ẹni ọlá ní ìsọ̀kan tí ẹni lọ ẹ́sítà kalẹ̀ jà ẹ́. Ọyọ̀ tó ká ooo. Ó fọwọ́ ká ẹgbẹ́. Ìyá jẹjẹ ló ṣe kó jẹ. Ìṣòro jẹta níbi ìrìn òun máa ń ran ọ̀bù. Gbọ́ngbọ́n ó yá dára náà sọ̀rọ̀ tún. Àbọ̀dì ìṣúná ṣe wà lórí lórí. Olùkọ́ mi wà yí àtàsárí ní òní àgbà o. Àwọn làwọn làlá mi ò rí. Ẹgbẹ́ bí àti tó ọjọ́. Àyà ilé orí. Orí. Wàhálà. Yìí kásán ló mọ̀. Ọmọ àdúgbò olóṣù. Ẹ̀rọ ni làbágà ọ́. Lọ kí ìjọ bá kárẹ̀ òun yẹn. Ọmọ àdúgbò yọ. Bọ̀dé yìí ká sọ̀rọ̀ wọn rà. Akim ló tún ní ìpẹ́. Lọ́kẹ́ ọmọ bàbá Bílí. Ìgbésẹ̀ mú jẹ́jẹ́ mú tí. Ọlọ́ṣẹ́ mọ́ ní bàbá lọ́wọ́ mú tó. Ọmọ ológo. Ọmọ Mùsùlùmí àdúgbò òní ọmọ yẹn. Ọyọ bínú ọmọ ológo. Wọ́n bínú ọmọ ológo. Wọ́n bínú ọmọ ológo. Àwọn ọmọ àgbẹ̀lẹ̀ bíbò. Wọ́n bínú ọmọ ológo. Èyí wọ́n fẹ́ kí àwọn àjọ. Wọ́n bínú ọmọ ológo. Wọ́n bínú ọmọ ológo. Bẹ́ẹ̀ni tí wọ́n bá wọ̀ wọ́n. Wọ́n bínú ọmọ ológo. Àwọn àgbẹ̀lẹ̀ wọ́n bínú ọmọ ológo. Àjọ̀dún náà wà gbọ́dọ̀ náà. Lókè jùlọ ní bọ́mínú. Àwọn àtàwọn bàjẹ́ ń gbérí. Lókè jùlọ ní bọ́mínú. Èrí lẹ́ka àbòsí. Àfọwọ́ wọn bẹ̀rẹ̀ sí. Kò sáré bàlá àbòsí á. Ọ̀gá wa, àná mi lọ́mọdé, ọmọ ìyàwó àná mi. Àbúni ló jẹ báwo rẹ̀ alágbè tó fọ́ alágbè lò. Ṣé á bí ní dédé? Ọ̀gá kí ló bí o, wọ́n bínú àwọn ológo. Wọ́n bínú àwọn ológo. Ó yẹ MC Abis Ẹniọlá, ọ̀dọ́ gbọ́dọ̀ bá wà dúró bá wà lọ́tọ̀ náà. Bàbá wọn omi tó wà láti bẹ Julius Berger.
Láti ní kọ́hún kúrò, tó bá ṣe mọ́ nípa lórí ìbánúdá. Láti ní kọ́jú ojú mi ṣùgbọ́n ọlọ́run ló. Òun ló fẹ́ kí borí àwọn kẹ́kì máa. Amikura ni mi ò jẹ, tábà ni ò gbà, abẹ́bí máa ní oṣù o. Òun ló fẹ́ kí borí àwọn kẹ́kì máa. Ẹni ọlá amikura ni mi ò gbà, tábà ni ò jẹ, kúndínlá tún ní oṣù o. Òun ló fẹ́ kí borí àwọn kẹ́kì máa. Ayajemi, ayawo ló kó ṣọ, ẹgbẹ́ tó ìyá lóde. Ẹgbẹ́ tó ìyá lóde. Ẹgbẹ́ tó ìyá lóde. Yìí ká sọ̀rọ̀ wá, ó náà tó àìmákù, àbúrò, Ayajemi kọ́lá, ó náà màmá ilé, sórí àgbẹ̀. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀, ògo láti mú sí. Tó fi wà ní ìkòrò. Ó sọ òun àná, ó náà mú sí. Ó sọ òun àná, owó àná lọ́tàn. Ọ̀gọ́ yìí ká sọ lọ́wọ́. Ó ná òun àná kúlẹ̀ àgbàká aláàbò fún ọjọ́. Ọ̀gọ́ yìí ká sọ lọ́wọ́ lọ́dọ̀. Ọmọ mi tó forí tó lọ́wọ́ sójà. Àbínú orí ó kéré èso kan yó. Yíká ọmọ mi tó mójú lọ́wọ́ sójà. Ọmọ àdúgbò mi tó mójú lọ́wọ́ sójà. Aláàbò kọ́lé. Abúlá olórí ogo Titans. Wọ́n kì í débẹ̀ ṣiṣẹ́. Wọ́n kì í débẹ̀ ọmọ mi tipẹ́tipẹ́. Látàyé Ìbàdàn poli. Àbí yíyọ ìwọ́n ọ̀bọ̀ sọ́ra láti bàbọ̀. Gbogbo Dìrọ́bàs. Láyé navigator. Tó bá ti dé. All over every cinema. Please make sure you watch. It's a movie, not just a movie. Like it's an epic. Like I don't even know how to describe it, but it's a very good movie. So just the little we watch inside, in fact, everybody can testify to it. That is actually the best that you can ever see. So please go and watch. Hello, ẹ̀yin ọmọ ẹgbẹ́ Shine. Ìyálóde ti jáde o, ẹ jọ̀ọ́ ẹ bá wa bò with it. From 5th, you can start going to cinemas to go and watch. Thank you so much. Àbísí, ó jáde pé mi jẹ́, mi jáde ṣe ẹ́sà, ó jáde wọlé látàrí. Ó kẹ́rẹ̀ ẹ̀rọ sí kọ́ mi ọ̀rọ̀. Ọlọ́run sókè. Hi guys, my name is Kiki and I'm live at the premiere of Iyalode by Toyin Abraham. And this is one thing I'll tell you. It is cinemas on the 6th of June. Please go out with your friends, your family and enjoy the experience called Iyalode. Ẹ̀yin àǹtí mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin uncles mi, ẹ̀yin ìyá sí bàbá mi, orúkọ tèmi ni Kiki adé wà ní premiere Iyalode. Àṣẹ̀ṣẹ̀ wo tán ni, but ìkọ́kọ́ mo fẹ́ sọ fún yín láti 6th of June ẹ lọ sí cinema pẹ̀lú ọ̀rẹ́, pẹ̀lú ẹ̀gbọ́n, pẹ̀lú àbúrò àti ìyá sí bàbá àtọ̀tà gan pàápàá kẹ́ lọ wò Iyalode láti 6th of June. Ọmọ onílù òkú àná àbúrò pàṣẹ. Ọmọ mi aláàbí bá a sún àwọn oṣù tó ti yọ. Tọ́jú
sójà dáre. Ọmọ àti yahoo sójà. Yahoo sójà mọ̀. Yahoo sójà yìí. Àwọn tó tẹ́tì. Ìyànjú wọn á bá sọ. Àwọn aláàbí ọ̀gá máa jẹ́. Àwọn wáàzí. Ẹjọ́ ọ̀yà bí ẹ̀mú dírẹ́tọ̀. Jagunjagun 1, jagunjagun 2. Ìyẹn máa tó jẹ́ àárẹ̀ pàṣẹ. Ìyálóde là sọ lọ́wọ́lọ́wọ́. Níbi náà rí. Ìyálóde lè sọ pé ẹ lọ tì mọ́nú túbù. Àwọn èèyàn tó bá ti jẹ́ alóde. Ẹ ṣáwọn àwọn èèyàn jagunjagun ọwọ́ èèyàn pátákì. Àwọn tó ń jẹ́ alóde yóò láti wá rí director, ace director, living legend director. Lẹ́gbẹ̀ẹ́ báyọ̀ ni àwọn ti já ní ọ. Ìyá ta fi ìṣe ẹ̀yìn lára. Brother Shamania. Alábú ẹ̀ẹ́sẹ̀ ọ̀hún ṣé báyọ̀ ti dè. Yóò máa pọ̀. Ó bẹ̀rẹ̀ lè pa mí. Yóò máa pọ̀. Ó bẹ̀rẹ̀ fi Yorùbá ṣe mí léṣe. Yóò máa pọ̀. Ọlọ́run ló ní kẹ́mi náà. Kí wá láti ilẹ̀ Yorùbá. Ibà ṣe rẹ̀ ní ìrúkọ ògùn lẹ́gbẹ̀ẹ́. Adébáyọ̀ ti gbà ní. Báyọ̀ lélẹ́lẹ́ Yorùbá kọ́ ha. Ọba Yorùbá ti generation ọ̀yọ̀ṣọ́. Bàbá Yorùbá ti generation tiwa. Adébáyọ̀ ti dání ní ẹ̀rọ. Ìṣọ́bọ̀lá mọ̀dáná ni ẹ̀ẹ́bọ̀lá. Àwọn tí mẹ́rin àrùnṣọ́ l'Amẹ́ríkà bọ́lá. Ojú bọ́lá mọ̀dáná ni ẹ̀. Àwọn tí mẹ́rin l'Amẹ́ríkà àmọ́ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ báyọ̀ ti jáde ọ́. Ìṣọ́bọ̀lá owó mọ̀dáná ni ẹ̀ẹ́mí bọ́lá. Àwọn tí mẹ́rin l'Amẹ́ríkà ò bọ́lá. Àbọ̀lí pé ó kì í pọ̀ ọ̀gbọ́n. Bọ́lá ta ló sọ pé kò kọ́ ó. Àwọn tá Amẹ́ríkà ń bọ́lá ó. My baby ò ṣe bọ́lá òun pé. Àdìwọ́lá Bàṣá Bọ́lá. Bóyá Bọ́lá lè mú i. Ó sọ pé Bọ́lá lè mú i. Ọ̀dà dábì yẹn. Bọ́lá lọ bẹ̀. Àwọn tí Maryland l'Amẹ́ríkà. Bọ́lá lè mú i. Ọ̀dà dábì yẹn. Ẹ wò ó fíìmù Ìyálóde ó kọjá bẹ́ẹ̀ ó gbẹnu tó. In fact, tẹ́bọ̀ wò láti bẹ̀rẹ̀ dópin action ni ó bad no kò ṣeé má wò ẹ tí ò bá wò ó miss ẹ sáré tètè kẹ́ wọ́n lọ́wọ́ ẹ lórí it's very brilliant. Àwọn tí mo rí láàrin Amẹ́ríkà ó lọ bẹ̀rẹ̀ fún àwùjọ ṣàlẹ̀ rí e ó wá láti Russia. Èmi náà rè é. Ọ̀sẹ̀ àná rí ọlọ́wọ́ ọ̀nà pírítì. Èmi náà rè é. Ọ̀sẹ̀ àná rí ọlọ́wọ́. Èkejì kọ́lọ́ kó yá ń yà ọ́. Bọ́lá dáńsà. Ìjọ iná ni. Èkejì tàtúrà. Òṣùwọ̀n akọrin. Bóyá kíkì. Ayíjẹ.
On-time promotion, on-time entertainment, Canada, on-time, on-time entertainment, Chicago, on-time entertainment, Canada, I will be you. Hello, Mr. Gbogbo ọ̀fìnmá ṣìgbọ́gbọ́ gbàrẹ̀ ò lẹ́wọ̀ ṣe ọ̀gáre ẹ̀ ṣe ìgbọ́gbọ́ èèyàn sọ́dọ̀ rẹ̀ ẹ̀ èèyàn mọ́ ìyá náírà jẹ́ káàsọ̀ ọlá ní ìyẹn sọ́dọ̀ rẹ̀ ó. ọjọ́ sọ́dọ̀ ọlá ni. Èyí tí tọmọ tó wà, ó ti sọ fún ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìbá sọ̀rọ̀ ẹ̀yà. Happy birthday to you in advance. Èyí tí tọmọ tó wà, l'Amẹ́ríkà láti wọ́n ṣe ọ̀la bàtàrà bí òkun lọ́la bá lọ. A ò sì gbọ́dọ̀. Èèyàn Sunday ní ọ̀la ní òògùn tó lọ. Èkejì. Sọ pé ilé olùkẹ́ mẹ́yìn òṣèlú gbọ́mọ nítorí àgàgà ọmọ gbogbo. Sọ pé ilé olùkẹ́ mẹ́yìn olùkẹ́ òkè abábẹ́ gbẹ́gbẹ́gbẹ́. Sọ pé ilé olùkẹ́ mẹ́jọ olùkẹ́ mẹ́rin là á. Èmi SARS ọmọ ẹkún dáyọ̀ kó o káyọ̀ June 21st. 21st of June, remembrance bàbá àwọn làwọn akọrin bẹ̀. Pàtí olówó làwọn bàbá àwọn àzìlábẹ́ mi ṣe pàtí presidency. Èèyàn ìyàwó sójà lọ́ọ̀bì ọkùnrin. Ìlànà ilẹ̀ ìfọwọ́ ọ̀dọ́rẹ̀ ọwọ́ ìṣẹ̀lẹ̀ gbogbo. Èkejì ní ìlú Russia. Èkejì nínú ọ̀ṣà ọ̀rọ̀ èkejì nínú ọ̀ṣà ìjọ lókè ókè o ẹ ṣeun o ẹ káàbọ̀ Wálé Òjó ló ń sọ̀rọ̀ ẹ̀jọ̀ lọ́ba wo Ìyálóde tí ń bẹ ní sinimá pẹ̀lú èmi Tóyìn Ibrahim Tata ẹ gbádùn ẹ ṣe gan-an. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.